إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين. أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته. أدوك يا فوالله وبا tí ó ṣe ní ìrọ̀rùn fún wa láti pàdé ní àyè alálùbáríkà yìí. Atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad. Àlékún ìkẹ́ Ọlọ́run àti ìgẹ̀ rẹ̀ kí ó máa bá òjíṣẹ́ náà àtàwọn ará ilé rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ títí di ọjọ́ ìgbéǹde al-qiyamah, kí Ọlọ́run bá kí wọ́n ṣe ìkàwá kún wa. Lẹ́yìn náà bí idhnillahi tabaraka wa ta'ala a ó tẹ̀síwájú nínú kíkà láti inú tírà sifatul mu'minati as-sadiqa, àwọn ìròyìn olùgbàgbọ́bìnrin tòdodo. Ní ọ̀sẹ̀ tí ó kọjá a bẹ̀rẹ̀ àlàyé nípa ohun tí arábìnrin tí ó kọ tírà náà tí ó pè ní al-mu'minatu as-sadiqatu hayatuha lillah fa'ilmuha wa 'amaluha wa da'watuha ila Allah. Ìpè olùgbàgbọ́ òdodo lóbìnrin, ìṣẹ̀mí rẹ̀ tọ̀ Ọlọ́run lónìí, ó fi tọrẹ fọ́lọ́run. fa'ilmuha wa 'amaluha wa da'watuha ila Allah. Ìmọ̀ rẹ̀, iṣẹ́ rẹ̀, ìpèpè rẹ̀ lọ sójú ọ̀nà Ọlọ́run ọba ni. wa amruha bil ma'ruf wan nahyi anil munkar. Pípàṣẹ pẹ̀lú ṣíṣe dáadáa àti kíkọ̀ aburú. manhajun thabitun tasiru alayhi fi jami'i ahwaliha. ọ̀nà kan ni tó jẹ́ sí pé kìí pààrọ̀ rẹ̀, a máa dúró ṣinṣin lórí ẹ̀. ọ̀nà tó ń rìn nìyẹn nínú gbogbo ìṣesí tẹ́ bá bá. a máa pàṣẹ pẹ̀lú dáadáa, a sì máa kọ̀ aburú. ní abẹ́ àkọlé yìí onítìrà náà tẹ̀síwájú, ó ní وعن عبد الله بن الزبير رضي الله عنه قال لما كان يوم الفتح. يقول أتدو عبد الله وما الزبير kí Ọlọ́run bá kí ó yọ́nú sí, ó sọ wípé ní ọjọ́ fath, ìyẹn ni pé ọjọ́ tí Ọlọ́run bá fún òjíṣẹ́ rẹ̀ ní ìṣẹ́gun lórí ìlú Makka, ọjọ́ tí a ṣí ìlú Makka. wọ́n ní aslamat ummu hakim bintul harith ibn hisham imra'atu ikrimah bin abi jahl. wọ́n ní arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ ummu hakim ọmọ harith ọmọ hisham, ìyàwó ikrima ọmọ abu jahl, wọ́n ló gba islam ní ọjọ́ yìí. a sì mọ̀ wípé abu jahl ọ̀kan nínú àwọn tí wọ́n gbajúmọ̀ nínú àwọn tí wọ́n gbé ogun ti da'wa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. ikrima yìí ọmọ abu jahl ni. wọ́n thumma qalat ummu hakim, wọ́n lẹ́yìn ìgbà tí ummu hakim yìí gba islam tán, lẹ́yìn wá gbà náà wá sọ wípé ya rasulallah sallallahu alayhi wa sallam, ìrẹ́ ìránṣẹ́ Ọlọ́run, qad haraba ikrimatun minka ila al-yaman. Ipe ọkọ wọn ikrima ó sá fún ọ, ó ti sá lọ ìlú Yaman nítorí ìbẹ̀rù, torí pé wọ́n gbé ogun ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. gbogbo tó wà ní kápá wọn àtòun àti bàbá rẹ̀ iná ni wọ́n fi ja ẹ̀sìn Islam lógun. wọ́n ní ikrima yìí ti sá lọ sí ìlú Yaman, ìyàwó ẹ̀ dúró ní Makka ó gba Islam, ṣùgbọ́n kò ti sá lọ. wa akhafu an taqtulahu fa amminhu, èmi sì ń bẹ̀rù kí ìwọ pa
ìyẹn òjíṣẹ́ Ọlọ́run ni ìyàwó ń bá òjíṣẹ́ Ọlọ́run bá wí torí náà mo fẹ́ kí o fi láyà balẹ̀ ìyẹn ni pé kó o fún un ní amnesty kọ́kàn rẹ̀ balẹ̀ pé ò ní pa òun. faqala rasulullahi sallallahu alayhi wa sallam huwa amin ó ní òjíṣẹ́ Ọlọ́run bá wá fi dá ìyàwó rẹ̀ lójú wípé àti fi láyà balẹ̀ a ò ní fi ara ní. wọ́n ní nígbà tí òjíṣẹ́ Ọlọ́run bá fún ìyàwó rẹ̀ ní assurance yìí wọ́n ní fa kharajat fi talabihi wa ma'aha ghulamun laha rumi. wọ́n ní bẹ́ẹ̀ ni ìyàwó yìí ó jáde lẹ́ni tí ó ń wá ọkọ rẹ̀ lọ. ó ti kọ́kọ́ gba ìyọ̀ǹda òjíṣẹ́ Ọlọ́run ọba pé òjíṣẹ́ Ọlọ́run ọba ò ní ṣe nǹkan kan fọ́kọ náà. ó wá jáde ó wá lọ. ma'a ghulamin wa ma'aha ghulamun laha rumiyun. wọ́n nígbà tó jáde yìí ó jáde pẹ̀lú ẹrú rẹ̀ kan ni ẹrú yìí ará Rum ni. wọ́n ní farawadaha fi nafsiha. wọ́n ní nígbà tí wọ́n jọ jáde wọ́n jọ ní ìrìn àjò látàrí pé ó mọ̀ pọ́kọ̀ wọn ti sá lọ ìlú Yemen. òjíṣẹ́ Ọlọ́run bá sì ti fún ní ìfàyàbalẹ̀ wípé àwọn ò ní fi ara ní. ó wá jáde láti rin ìrìn àjò láti lọ pe ọkọ rẹ̀ padà wá pé òjíṣẹ́ Ọlọ́run bá ti ní nǹkan kan ò ní ṣe ọ́. wọ́n nígbà tí wọ́n jáde pẹ̀lú ẹrú wọ́n ní ẹrú náà wá obìnrin náà ìyẹn ni pé ẹni tó ní ẹrú nígbà tí wọ́n ti mọ̀ pé ìrìn àjò ọjọ́ wọn àná ìrìn àjò inú igbó ni tó jẹ́ sí pé kò sẹ́ni kankan tó bá jẹ́ pé èèyàn kan ní rìnrìn àjò èèyàn lè rìn ìrìn ọjọ́ kan gbáko tó jẹ́ sí pé bóyá lẹ́yìn àwà bíi mẹ́fà ni yóò máa pàdé èèyàn kọ̀ọ̀kan lọ́nà. tó bá jẹ́ pé ẹ̀yin méjì yín náà lẹ́ẹ̀rì ra yín. ó dìpẹ́ndì lórí ọ̀nà tí ẹ bá gbà àti bí ìrìn àjò yín bá ṣe jìnà sí ẹ lè lo ọjọ́ mẹ́ta gan tẹ́ ẹ̀ ní pàdé ẹnì kankan. nígbà tó kù òun kù ẹrú náà ó wá láti ṣe zina pẹ̀lú ẹ̀. faja'alat tumannihi. wọ́n ní obìnrin náà ó wá bẹ̀rẹ̀ sí ṣe àdéhùn fún pé kó má dára rẹ̀ láàmú pé kó sáfọkàn balẹ̀ kó jẹ́ àwọn ọlọ́nà. hatta qadimat bihi ala hayyin títí ó fi tán òyìn kó fẹ́ seize opportunity pé ẹrú sẹ́ni tó lẹ́rú ẹrú ni o sẹ́ni tó lẹ́rú ṣùgbọ́n níbí báyìí ẹni tó lágbára àtẹni tó lẹ̀ ní báyìí nísìn kì í sọ̀rọ̀ ẹrú àtẹni tó lẹ́rú mọ́ ẹni tó lágbára àtẹni tó lẹ̀. wọ́n ní ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ sí tán ó ń fi lọ́kàn balẹ̀ pé kó máa ipe ṣe tó bá jẹ́ pé nǹkan tí ń fẹ́ nù kó sáà máa dára rẹ̀ láàmú kó sáà já àwọn lọ́nà. wọ́n ní títí tí wọ́n fi dé agbègbè kan tí wọ́n bá àwọn èèyàn hayyin minal ahya fasta'anathum alayhi. wọ́n ní ó wá ìrànlọ́wọ́ àwọn èèyàn yẹn lórí ẹrú náà pé ẹrú mi lélẹ́yìn tó sì fẹ́ fi mí ṣe ni. fa awthaquhu bẹ́ẹ̀ ni wọ́n ràn lọ́wọ́ wọ́n mú ẹrú náà wọ́n dé. ribatan wa adrakat Ikrimah وقد انتهى إلى ساحل من سواحل تهامة. wọ́n ní àwọn ará ìlú yẹn wọ́n ràn lọ́wọ́ lórí ẹrú náà wọ́n bá dé mọ́lẹ̀ òun sì tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀. wọ́n nígbà tí ó fi dé ibi tí Ikrimah wà Ikrimah ti dé etí omi kan tí wọ́n ń pè ní Tuhama. ìyẹn ni pé ó fẹ́ gun ọkọ̀ ojú omi kó tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ torí pé ó fẹ́ sá jìnnà sí ibi tí àwọn ọmọ ogun òjíṣẹ́ Ọlọ́run bá ti lè bá. wọ́n ní nígbàtí Ikrimah wà ní ààyè yìí wọ́n ní farakibal bahar ó ti gun orí omi náà gan. faja'ala baharu safina yaqulu lahu akhlis. wọ́n ní ẹni tí ó ń wa ọkọ̀ ojú omi náà wá ń sọ fún Ikrimah pé kí ló mú ọ tó ní ṣe àfọ̀mọ́. qala ayyu shay'in aqul. ó ní kí ni wọ́n fẹ́ kí n wí kí ló gbàlérò pẹ̀lú pé kí n ṣe àfọ̀mọ́. qala qul la ilaha illallah. ó ní kí wọ́n sọ wípé la ilaha illallah. ìyẹn ni pé nǹkan tí Ikrimah sá fún in ló tún wá bá pàdé níbi tó sá lọ. ẹni tí ń wa ọkọ̀ ojú omi tó wọ̀ níbi títí ń sá lọ òun náà tún ń ṣe dáwà fún pé kó gbà pé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo níjọ́ ṣe tòdodo tọ́ sí. ó ní ma harabtu illa min hadha. nígbà tí Ikrimah gbọ́lé Ikrimah ní ìǹsáfù nǹkan kan ju tó tún pè mí sí iná lọ. wọ́n ní faja'at Ummu Hakim. wọ́n ní Ummu Hakim ìyàwó rẹ̀ ó wá على هذا الأمر فجعلت تريح إليه وتقول يا ابن عم جئتك من عند أوصل الناس. àbígbà tí jásí pé ìyàwó rẹ̀ náà gun ọkọ̀ ojú omi mi pé ọkọ rẹ̀ ló ń lọ́nu ọkọ̀ yẹn ó wá gun omi ó wá ń pe ọkọ rẹ̀ láti inú ọkọ̀ tí òun wà ó wá ń sọ fún wípé
mo wá ọ̀dọ̀ rẹ látọ̀dọ̀ ẹni tí ìwà rẹ̀ fi dáa jùlọ ni ìyẹn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. ìyẹn ni pé tóun ti gbogbo nǹkan tí ìwà àti bàbá rẹ̀ ṣe fún ó ti sàmójúkúrò fún ọ. wọ́n ní wa abarru nnaasi wa khayri nnaas, èèyàn tó fi dáa jùlọ níwà, èèyàn tí ó sì fi dáa jùlọ sáwọn èèyàn. wọ́n ní la tuhlik nafsaka, má pa ẹ̀mí ara rẹ̀ run. fawaqafa laha hatta adrakathu, nígbà eléyìí ni pípè tí ìyàwó rẹ̀ ń pè nìyẹn. ó wá dúró dé ìyàwó rẹ̀ títí ọkọ ìyàwó rẹ̀ fi bá. faqalat, wọ́n ní ìyàwó rẹ̀ wá sọ fún pé inni qad ista'mantu laka rasulallahi sallallahu alayhi wa sallam, dájúdájú èmi ti wá lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba, mo ti tọrọ lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba pé kó fi ọlọ́kàn balẹ̀ pé kò ní fara ní ọ. qala anti fa'alti, ó ní sódò ọlójú pé o ti ṣe eléyìí. wọ́n ní qalat na'am ana kallamtuhu fa aminaka faraja ma'aha, ó ní èmi ti tọrọ lọ́dọ̀ rẹ̀ ó sì ti fún mi ní assurance pé ara ò ní ní ọ. wọ́n ní nígbà tọkọ rẹ̀ gbọ́ eléyìí ó gbà láti padà pẹ̀lú ìyàwó rẹ̀ lọ sí Makkah. wa qalat ma laqiyat min ghulamihi ar-rumi wa khabarahu, wọ́n ní ìyàwó yà fún níro èyí tí ẹrú rẹ̀ tó fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ lọ́nà nígbàtí ó ń sìn bọ̀ wá sí ìlú Yaman. ṣẹ́ẹ̀sì mọ̀ pé wọ́n bá di ẹrú náà mọ́lẹ̀ nílùú kan ni. wọ́n ní faqatalahu Ikrimah wa huwa yawma idhin lam yuslim, wọ́n nígbàtí ṣẹ́ẹ̀sì mọ̀ àwọn Lárúbáwá wọ́n ní owó wọn ní agbára. wọ́n ní nígbàtí Ikrimah tí ó gbọ́ nǹkan tí ẹrú yìí dánwò pẹ̀lú ìyàwó ẹ̀, nígbàtí wọ́n padà lọ sí ibi tí wọ́n di ẹrú náà mọ́, Ikrimah gba ẹrú náà ó sì lọ pa. nígbà yẹn Ikrimah kò tí ì ṣe kíni, kò tí ì gba Islam, ìyàwó ẹ̀ ló gba Islam. wọ́n ní falamma dana min Makkah, wọ́n nígbà tí wọ́n súnmọ́ ìlú Makkah, qala Rasulullahi sallallahu alayhi wa sallam li ashabihi, wọ́n ló jíṣẹ́ Ọlọ́run bá sọ fún àwọn sàábì rẹ̀, wọ́n ní ya'tikum Ikrimah ibn Abi Jahlin mu'minan muhajira fala tasubbu abahu, wọ́n ní Ikrimah ọmọ Abu Jahl, wọ́n ní ó ń bọ̀ wá báyìí, yóò wá sọ́dọ̀ yín mu'minan lẹ́ni tí ó gbọ́ Ọlọ́run ọba gbọ́, muhajiran lẹ́ni tí ó sì ṣe hijira. fala tasubbu abahu, nítorí náà ẹ má ṣe bú tani, ẹ má ṣe bú bàbá rẹ̀. tani bàbá rẹ̀? Abu Jahl. bàbá rẹ̀ títí tó fi kú láyé ó gbógun ti Islam ni. tayib ọmọ sì ti wá gba Islam ní ìsìn. èyí ò sì lè pààrọ̀ bàbá yí pé bàbá kan ọ̀mùtí ni, a máa mutí tí yóò máa yí nínú ìdọ̀tí ládùúgbò. àwọn ọmọ tí irú bàbá náà tí Ọlọ́run bá fi irú bàbá náà ṣàdánwò fún, ṣé wọ́n lè pààrọ̀ bàbá? ẹ rí i pé bàbá kì í ṣe nǹkan tí èèyàn máa ń pààrọ̀ bí a sọ pé ọ̀dà nǹkan tá a ṣe ni pé ẹ lọ bírífù lọ́ọ̀yà, tẹ bá bírífù lọ́ọ̀yà ẹ sọ pé ẹ fẹ́ pààrọ̀ bàbá yín, kò sí nǹkan tí lọ́ọ̀yà ò lè ṣe. so tẹ bá bírífù ẹ pé ẹ fẹ́ pààrọ̀ bàbá yín, owó náà lẹ́ẹ̀kan san, yóò sì bá yín publish ní àwọn national dailies bíi méjì wípé àwọn ọmọ báyìí wọ́n ti pààrọ̀ bàbá wọn, wọ́n sì ti appoint lágbájá, bí ìgbà tí yẹn bá appoint director company kí wọ́n ti appoint lágbájá wọn ni bàbá wọn látòní lọ. ẹ rí i pé bàbá ò ṣe é pààrọ̀. tọ́yìb ọmọ ti gba Islam ń sìn, lóòótọ́ bàbá rẹ̀ gbógun ti Islam ní títí tó fi kú, ṣùgbọ́n ọmọ ti gba Islam, kò sí lè pààrọ̀ bàbá rẹ̀. afẹ́ akọ bàbá yẹn náà ni bàbá ẹ̀, tòun ti pé bàbá yẹn kú lórí kèfèrí, kò ní dùn mọ́ ọmọ náà, torí náà ẹ má ṣe bú bàbá rẹ̀. yóò wá gba Islam, bàbá rẹ̀ ẹ má bú, nítorí pé fa inna sabbal mayyiti yu'dhil hayy, torí pé bí ká máa bú òkú a máa ní alààyè lára. òkú tá a bá ń bú yóò máa ní alààyè lára. àwọn alààyè wo ni yóò máa ní lára? àwọn tí wọ́n bá ní láti ṣe pẹ̀lú ẹ̀, bóyá àwọn ọmọ tó bí, bóyá àwọn ẹbí tó ní, bóyá àwọn ará tó ní, kò ní dùn mọ́ wọn. kódà bó jẹ́ sí pé lóòótọ́ ẹni tó gbajúmọ̀ pẹ̀lú tí ò dáa ni, tó sì jẹ́ sí pé tí wọ́n fi ń bu yẹn ẹni tó gbajúmọ̀ pẹ̀lú ẹ̀ náà ni, ṣùgbọ́n àrò mọ̀ ni wọ́n ní wala yablughul mayyit, èébú yun ẹni tó ti kú tó ti wà nù sáré kò kúkú mọ̀ pé ń bú òun. tẹ́ bá bu látàárọ̀ dilẹ̀ sùn kò kúkú mà, ṣùgbọ́n lásìkò tí èébú náà ni àwọn tí wọ́n wà láàyè lára kò sì tún dọ́dọ̀ ẹni tẹ́ ń bú. wọ́n ní wa ja'ala Ikrimatu yatlubu imra'atahu bima ma'aha fata'aba alayhi, wọ́n ní nígbà tí wọ́n wà lórí ìrìn àjò yìí, Ikrimah ó ń wá láti ní àṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wà kọ̀ fún. wa taqulu, yóò sọ fún wípé innaka kafirun wa ana muslima, èmi ìwọ kèfèrí ni ọ́, èmi ti di mùsùlùmí.
wọ́n ní fayaqulu inna amran mana'aki minni la amrun kabir. ọlọ́kọ rẹ̀ wá sọ fún wípé Ikirima wá sọ fún ìyàwó rẹ̀ wípé dájúdájú nǹkan tí ó mú kó kóraró fún mi nǹkan tó tóbi ni. falamma ra'a an-nabiy sallallahu alayhi wa sallam Ikirima, wọ́n nígbà tó jíṣẹ́ Ọlọ́run bá rí Ikirima nígbà tí wọ́n dé Makkah, wọ́n ní wa thabata ilayhi wa ma ala an-nabiy sallallahu alayhi wa sallam rida'un farahan bi Ikirima thumma jalasa rasulullahi sallallahu alayhi wa sallam. wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run bá ó dìde sí lẹ́ni tó fi ìdùnnú hàn sí Ikirima torí pé òjíṣẹ́ Ọlọ́run bá ti ní ìrò pé Ikirima ń bọ̀ wá gba Islam ni. ẹ wo irú bí bàbá rẹ̀ ṣe gbé ogun ti òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ẹ̀sìn Islam kò òjíṣẹ́ Ọlọ́run bá kò jẹ́ kí ọ̀tá bàbá kó ran ta ni kó ran ọmọ. ó fi ìdùnnú hàn wípé ọmọ yìí fẹ́ torí pé nǹkan tó jíṣẹ́ Ọlọ́run bá wà after náà ni pé káwọn èèyàn mọ Ọlọ́run àní káwọn èèyàn mánà. nígbà tó ọmọ yìí dé òjíṣẹ́ Ọlọ́run bá ó fi ìdùnnú hàn. wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run bá jókòó fa waqafa bayna yadayhi wa ma'ahu zawjatuhu mutanaqqiba. wọ́n ló ó dúró níwájú òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alayhi wa sallam pẹ̀lú ìyàwó rẹ̀. òun àti ìyàwó rẹ̀ jọ dúró ní ẹni tí ó bòójú. faqala ya Muhammad inna hadhihi akhbaratni annaka amantani. ó ní ya Muhammad sẹ́mi pé kò tí gba Islam. ó ní ìrẹ́ Muhammad wípé dájúdájú eléyìí ìyẹn ìyàwó mi nù ó sọ fún mi ó fún mi nírò wípé ìwọ ti fi mí láyà balẹ̀ pé ara ò ní ní mí. faqala rasulullahi sallallahu alayhi wa sallam sadaqat. òtí Ọlọ́run bá níbẹ̀ ni òdodo ló sọ fa anta amin, mo fi ọ́ láyà balẹ̀ kò sí ara ò ní ní ọ́. qala Ikirima wa bi léèrè ó ní fa ila ma tad'u ya Muhammad, ó dà kí ni nǹkan tí wọ́n wá ń pèpè sí báyìí ìrẹ́ Muhammad. qala ad'uka ila an tashhada an la ilaha illallah, ó lè mi ń pè ọ̀rọ̀ síbi wípé kí o jẹ́rìí wípé kò sí ọba kan tí ìjọsìn tòdodo tọ́ sí àyàfi Ọlọ́run ọba kan ṣoṣo. wa anni rasulullah, àti pé dájúdájú èmi ìránṣẹ́ Ọlọ́run ọba ni mí. wa an tuqima as-salah, kí o sì gbénu dúró. wa tu'ti az-zakah, kí o sì yọ zakah. wa taf'al, wa òjíṣẹ́ Ọlọ́run ọba nínú hadith yẹn ó to àwọn nǹkan tí yóò ṣe fún lẹ́yìn ìgbà tó bá gba kẹ́límà ṣahada tán, yóò kírun, yóò yẹ zaka, yóò ṣe báyìí, ó bẹ̀rẹ̀ sí to àwọn nǹkan wọ̀nyẹn. hatta adda khisal al-islam, títí tó fi ka àwọn ìròyìn dáadáa islam tá a fẹ́ kó wà lára mùsùlùmí. pé tó bá gba islam tán àwọn ìròyìn la fẹ́ kó wà lára rẹ̀, àwọn iṣẹ́ tá a fẹ́ kó máa ṣe ni. faqala Ikirima, wọ́n ní bẹ́ẹ̀ ni Ikirima sọ wípé wallahi ma da'awta illa ila al-haqqi wa amrin hasanin jamil, mo fi Ọlọ́run ọba búra ó pèpè lọ síbi nǹkan kan tó yàtọ̀ sí òdodo àti al'amari kan tó dáa tó sì rẹwà. waqad kunta wallahi fina qabla an tad'uwa ila ma da'awta ilay, yóò dájú ìrè òjíṣẹ́ Ọlọ́run ọba ó wà láàrin wa síwájú kí Ọlọ́run ọba tó gbé ọ dìde ní ìránṣẹ́. ó wà láàrin wa anta asdaquna hadithan, gbogbo wa la mọ̀ pé kò sẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ fi jẹ́ òdodo jùlọ tó tó ọ. síwájú ká tó wọn ní sẹ́gàn gbogbo èèyàn máa lódodo. wa abarruna birra, ìwọlẹ̀ tí ìwà rẹ̀ fi kún jùlọ tó fi dá jùlọ láàrin wa. thumma qala Ikirima, lẹ́yìn náà Ikirima wa sọ wípé fa inni ashhadu an la ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. nítorí ìdí eléyìí dájúdájú èmi jẹ́rìí wípé kò sí ọba kan tí ìjọsìn tòdodo tọ́ sí àyàfi Ọlọ́run ọba kan ṣoṣo. mo sì tún jẹ́rìí wípé Muhammad sallallahu alayhi wa sallam abduhu wa rasuluhu, ẹrú Ọlọ́run ọba ni ìránṣẹ́ rẹ̀ sì ni. a ò rí wípé ní inú qissa yìí ẹni tí ó ṣe okùnfà ẹ̀rí pé tó bá jẹ́ pé ẹlòmíì ni ó wò pé Yemen, láti Makkah sí Yemen, ìrìn Makkah sí Yemen kìí ṣe pé plane ni ó gùn o, kìí ṣe bọ́kọ̀ ni ó wọ̀ o, yóò rinṣẹ́ ìmọ̀ kó rinṣẹ́ àbí kó sì gun ẹṣin àbí kó gun ràkúnmí. ṣùgbọ́n nítorí kọ́kọ́ rẹ̀ lè rí ìmọ́lẹ̀ tó ń rí yẹn tọ́nà tí ní kó ń gba ìsìláàmù yẹn, ó tẹ̀lé ọkọ̀ náà dé Yemen. ọkọ̀ náà ó ti gun orí ọkọ̀ ojú omi, òun náà tó gun ọkọ̀ ojú omi láti lọ pe ọkọ̀ rẹ̀ síbo, láti lọ pe ọkọ̀ rẹ̀ sí Islam. Ọlọ́run wá fi arábìnrin ó fi ṣe okùnfà kí ọkọ̀ rẹ̀ kó rí kíni, kó rí ìmánà. Naam, ó ní al-mu'minatu as-sadiqatu wa sabruha wa thabatuha ala masa'ibi ad-dunya, olùgbàgbọ́bìnrin òdodo àti sùúrù rẹ̀ àti ìdúróṣinṣin rẹ̀ lórí àdánwò nígbàtá àdánwò ilé ayé bá dé,
onígbàgbọ́ òdodo a máa dúró ṣinṣin ni a sì máa ṣe sùúrù. ó ní al-mu'minatu as-sadiqa hiya allati tatahalla wa ta'tasim bis-sabr idha daja al-khutab wa jalla al-musab. ó ní olùgbàgbọ́bìnrin òdodo òun náà lẹni tó jẹ́ sí pé ọ̀ṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ òun náà ni sùúrù ọ̀ṣọ́ ni sùúrù ààbò ni. idha daja al-khutab wa jalla al-musab nígbàtí àdánwò bá ní agbára ẹ bá pẹ̀lú sùúrù ẹ bá pẹ̀lú pé ó ní sùúrù bíi bulletproof ni wọ́n máa yìnyàn níbọn ọ̀tá ò sì ní wọ ara èèyàn. sùúrù ọ̀ṣọ́ ni tó jẹ́ sí pé téèyàn ò bá ní bó tilẹ̀ wù kí aṣọ kéèyàn wọ̀ kó dáa tó kò ní kíni kò ní fìtì rẹ̀. wọ́n ní fahiya thabitatun mujtalidatun sabira obìnrin olùgbàgbọ́bìnrin òdodo thabita olùdúró ṣinṣin ni mujtalida skin rẹ̀ ó ti develop thick skin sabira onísùúrù ni idha istahkamat al-azamat wa ta'aqqadat hibaluha wa talahaqat ad-dawa'iq wan-nawazil. ó ní eléyìí làwọn àròyìn rẹ̀ nígbàtí àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àdánwò tí wọ́n bá ń kọlura wọn nígbàtí àwọn àdánwò yìí gan tí wọ́n bá lọ́jú pọ̀ wọ́n kọlura wọn débi pé wọ́n lọ́jú pọ̀ àṣẹ ẹ̀mọ èwo lákọ̀ọ́kọ́ yanjú nínú wọn gan. ó ní olùgbàgbọ́ tòdodo ẹ bá wípé sùúrù ń bẹ pẹ̀lú rẹ̀ ni. ó ní awalam tara ukhti ila al-khansa. ó ní ìrẹ́ ọmọ àyá mi lóbìnrin ṣé ìwọ rí arábìnrin tí wọ́n ń pè ní al-khansa وما ذهب به الدهر من حديث جزعها وتصدع قلبها واضطرام حشاها على أخيها àti nǹkan tí gbogbo ìgbà pátá tí wọ́n máa pààrà nípa ìtàn ẹni yìí nípa ìkóraró rẹ̀ àti agbára ọkàn rẹ̀ lórí ọmọ àyá rẹ̀. wọ́n ní laqad istahala kullu dhalika ila sabrin asaghahu al-imanu al-qawiyyu billah. ó ní dájúdájú gbogbo àwọn ìròyìn tí ó síwájú yìí in tó jẹ́ kí ìròyìn náà kó jẹ́ ti al-khansa òun náà ni sùúrù àti ìmánì tí ó ní agbára nípa Ọlọ́run wal yaqinul jazim bi thawabihi àti àmọ̀dájú èyí tí ò sí èméjì nínú rẹ̀ nípa wípé tàdánwò bá dé tíyẹn bá ṣe sùúrù Ọlọ́run fún yóò san yàn lẹ́san. wa ajrihi inda sabri alal musiba àti ẹ̀san tọ́lọ́run máa ń sànyàn tí musiba tó bá fàdánwò kankan yàn tíyẹn sì ṣe sùúrù ẹ̀san tíyẹn máa ń rí lórí bẹ́ẹ̀. ó ní falam ta'sa ala fa'itin min mata'il hayati dunya. ó ní arábìnrin yìí kò wá kó léyà kò kó nǹkan tó bọ́ fún un nípa ọrọ̀ ayé kò kó léyà. fa ulaika abna'uha wa hum fadhatu kabidiha wa niyatu qalbiha kharaju ila al-qadisiyya. ó ní àwọn yẹn àwọn náà ni àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ arábìnrin yìí àwọn nǹkan tó bí àwọn okun ọkàn rẹ̀ nù àwọn ọmọ tó bí. ó ní wọ́n jáde lọ sí ojú ogun Qadisiyya wa kanu arba'a àwọn ọmọ ọkùnrin mẹ́rin. wọ́n ní hatta idha qutilu wahidan ithra wahid títí tí wọ́n fi pa wọ́n ẹyọ kan lẹ́yìn ẹyọ kan tí wọ́n fi pa mẹ́rẹ̀ẹ̀rin. wa wafaha an-nu'atu bi khabarihim àwọn olùtúnilọ́fọ̀ wọ́n sì túfọ̀ àwọn ọmọ yìí fún ibi wọ́n ti pa lágbájá wọ́n ti pa lágbájá wọ́n ti pa lágbájá wọ́n ti pa lágbájá. falam tazid ala an qalat nígbàtí ròyìn ikú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin yìí dé bá tó jẹ́ sí pé ibi tí wọ́n kú sí àyè dáadáa ni mélòó mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ sí pé ilé ọtí ni wọ́n ti gbókù rẹ̀ ilé ọtí lòun kú sí mélòó táàmàkà nínú ròyìn ẹlòmíì hòtẹ́ẹ̀lì ló kú sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ròyìn tí ò dáa. eléyìí àwọn ọmọ tí ẹ kú sójú ogun ni. wọ́n ní nígbàtí ròyìn dé bá kí ló wí ó ní alhamdulillahi alladhi sharrafani biqatlihim wa arju min allahi an yajma'ani bihim fi mustaqarri rahmatihi. ó ní mo dúpẹ́ fọ́lọ́run ẹni pé ó lè takò lákàyè lómi pé àwọn ọmọ rẹ̀ kú ó tún dúpẹ́. wọ́n ní lẹ́nìkan ó fọ́jú ó dití wọ́n ní adẹ́tẹ̀ sì tún ni
wọ́n ní ìwà ń sọ wípé alhamdulillahi alladhi afani mimma ibtala bihi kathirun min ibadihi wa faddalani ala kathirin mimman khalaqa tafdila. ẹni tó fọ́jú tó dití ó sì tún jẹ́ adẹ́tẹ̀, wọ́n ní wọ́n sọ pé mo dúpẹ́ fún ọlọ́run ọba tó kó mi là kúrò níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó fi ṣàdánwò fún àwọn ẹ̀dá rẹ̀ míì, tí ó sì tún wá gbé ọlá fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá tó dá. wọ́n lẹ́nìkan wá ń kọjá lọ wá wò wá ní kí ni nǹkan tó ń sọ pọ́lọ̀ ń kó ọyọ nínú rẹ̀, kí ni àfáàkẹ́láhù, kí ni nǹkan náà, ojú rẹ̀ fọ́, etí rẹ̀ di, ó tún jẹ́ adẹ́tẹ̀, ó tún wá ń sọ pé alhamdulillahi alladhi àfáàní. ó wá ní wọ́n lẹ́ni tó ń wá fún lẹ́sì wípé ọlọ́run ọba fún mi ní qalban dhakira, ọlọ́run ọba fún mi ní ọkàn tí mò ń lé fi rántí ọlọ́run. mélòó ẹni tó jẹ́ sí gbogbo àwọn àròyìn pé síra, ó lè rìn dáadáa, ó ríran dáadáa, ó lè ṣe dáadáa, ṣùgbọ́n kò sí ọlọ́run nínú ìròsẹ̀mí rẹ̀. wọ́n nígbà tí ìròyìn dábàá arábìnrin yìí, ó ní mo dúpẹ́ fún ọlọ́run ọba tó fi pípa wọn lójú ogun tó fi pọ́n mi lé. ó lápọ́nlé ni pípa wọn tí wọ́n pa wọn lójú ogun yẹn ló jẹ́ fún mi, tó fi pọ́n mi lé. ó lè mí sì ń retí lọ́dọ̀ ọlọ́run ọba pé kọ́ ọlọ́run ọba kó èmi àti wọn papọ̀ nínú ìkẹ́ rẹ̀ èyí tí ó máa ń bẹ láéláé, ìyẹn àlìjánnà nìyẹn. ó ní dhalika ab'adu mada tablughu al-mar'atu min jalali sabr. ó ní yẹn òun náà ni òpin téèyàn lè rò nínú sùúrù tóbìnrin lè ṣe. wa quwwati al-iman wa 'azimi ath-thabat, àti agbára imani àti títóbi ìdúró ṣinṣin. ó ní wala alla ab'adu minhu wa ashadda minhu ma haddatha bihi Anas. onítìrà náà ni ó ṣe kó jẹ́ sí pé èyí tó tún jìnnà jù lè lọ tó sì tún lágbára jù lọ, òun náà ni ìròyìn tí Anas mú wá ibn Malik an ummihi nípa màmá tó bí Sulaym zawju Abi Talha, ìyàwó Abu Talha, obìnrin tí a sọ pé ó fi Islam ṣe sàdáàkì yẹn tàkàròyìn rẹ̀ sẹ́yìn, tẹ́nìkan fẹ́fẹ́ tó sọ pé òun ò lè fẹ́ kèfèrí tó ń sọ wọ́n tó bá mọ̀ pé ó gba Islam, tó bá ti gba Islam ó ti san sàdáàkì mìíràn. wọ́n ní qala òun àtọkọ yìí nígbà tí wọ́n padà fẹ́ra wọn, ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí Anas ń sọ wípé marida akhun li min Abi Talha, ọlọ́mọ ìyá mi kan nínú àwọn ọmọ tí màmá mi bí fún Abu Talha, ó ní ó sì àárẹ̀, ó ní yud'a Aba Umayr, orúkọ rẹ̀ Abu Umayr. fabayna Abu Talha fil masjid mata as-sabi, ó nígbà tí Abu Talha wà masalasi, ọmọ yẹn wà lórí àárẹ̀, bàbá rẹ̀ lọ masalasi kí bàbá rẹ̀ tó dé, ọmọ náà ti kú. ó ní fahayyat Sulaym amrahu, ó ní Sulaym nígbà tó ọmọ náà dákẹ́, ó ní Sulaym kò pariwo kó fariwo da gbogbo ará àdúgbò láàmú. wọ́n ní Sulaym ó ṣe kíni, ó yanjú ọmọ náà, ìyẹn ni pé ó wẹ ọmọ náà, ó ṣe janaza fún ọmọ náà, ó wọlé káfàní fún. ó ní faqalat la tukhbiru Aba Talha bi mawti ibnihi, ó wá sọ fún gbogbo ẹni tó mọ̀ pé ọmọ náà ti kú pé ẹ má sọ fún tó bá dé pé ọmọ rẹ̀ ti kú o. ó ní faraja'a fil masjid wa qad tatayyabat lahu wa tasanna'at. ó ní ó dé láti kó tó dé láti masalasi, ó ní ìyàwó rẹ̀ ó ti lo tùràrí dáadáa, ó sì ti parama, ó ti ṣe ara lọ́ṣọ̀ọ́. faqala ma fa'ala ibni, ó nígbà tó dé ọmọ rẹ̀ ló kọ́kọ́ béèrè pé bóò ní ara ọmọ mi. qalat huwa askan mimma kana, ó ní ọmọ náà ara rẹ̀ ti balẹ̀ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. ṣẹ́ṣin mọ̀ pé ní tí yóò sẹ́mi lára rẹ̀ mọ́sára rẹ̀ balẹ̀ àbí ò balẹ̀, ara rẹ̀ balẹ̀, ìtumọ̀ sukúnù nìyẹn. ẹ̀rí pé kò parọ́. wa qaddamat lahu asha, ó tètè fóúnjẹ pàdé rẹ̀. fata'asha huwa wa ashabuhu alladhina qadimu ma'ahu, wọ́n ló jẹ oúnjẹ alẹ́ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ wá láti masalasi. thumma atamma laylatahuma ala atammin wa awfaqi ma yakunu falamma kana akhiru al-layl. wọ́n ní lẹ́yìn náà àwọn méjèèjì wọ́n sùn alẹ́ wọn yẹn ní oorun tó kún ní orí òṣùwọ̀n téèyàn lè rò láàrin ọkọ àtìyàwó. ó ní nígbà tó wá di ìgbẹ̀yìn alẹ́, qalat ya Aba Talha, nígbà tọkọ náà ti súnmọ́ àtànù pé qalat ya Aba Talha, ó ní ìrẹ Abu Talha, ó ní ìyàwó náà wá pé ọkọ rẹ̀ pé ìrẹ Abu Talha, alam tara ila ali fulanin ista'aru ariyatan, bí ṣe wò rí àwọn fámìlì lágbájá wọ́n yá nǹkankan wọ́n sì yá wọn, wọ́n tọrọ láti yá nǹkankan wọ́n yá lò ní wọ́n sì yá wọn. fatamatta'u biha, wọ́n lo nǹkan náà wọ́n sì gbádùn rẹ̀. falamma tulibat minhum shaqqa alayhim, nígbà táwọn tí wọ́n yá wọn ní nǹkan yìí wá sọ pé tọ̀ nǹkan wa tẹ́ yá ń jó ni ẹ̀dàkùn ẹ̀dá padà fún wa náà fẹ́ lò, ó wà ní wọn la láti dá nǹkan padà fún ní nǹkan. wọ́n ní ìyẹn ni pé kí ló rí sí in tí wọ́n ṣe yìí.
wọ́n ní shaqqa alayhim qala ma ansafu Abu Talha ni wọn ò ṣe déédéé wọ́n ṣàbòsí téèyàn bá yá yẹn ní nǹkan téèyàn lò èèyàn dá padà fẹ́ni tó ní ni. qalat fa inna ibnaka fulanan kana ariya tó bá rí bẹ́ẹ̀ tó bá jẹ́ sí pé alábòsí lẹni tí wọ́n yá ní nǹkan tí ò fẹ́ dá padà tọ́ ọmọ rẹ̀ lágbájá Ọlọ́run ọba yá wa ni. faqabadahu ilayhi Ọlọ́run ọba sì ti gba nǹkan rẹ̀ padà. fastarji wahmadillah wọ́n ní fastarja wa hamida lillah wa qala wọ́n ní ó wá ṣe istirja yẹn kó dá lámàrí padà sọ́dọ̀ Ọlọ́run ọba inna lillahi wa inna ilayhi raji'un ó sì dúpẹ́ fún Ọlọ́run ọba. wa qala ó wá sọ wípé wallahi la ada'uki taghlibini ala sabri hatta iza asbaha ó ní mo fi Ọlọ́run ọba búra ìní fiọ́lẹ̀ kí o fi sùúrù kàmi lágara. wọ́n ní nígbà tí ilẹ̀ ma wọ́n bá sọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ghada ala rasulillahi falamma ra'ahu wọ́n ní nígbà tó jíṣẹ́ Ọlọ́run ọba rí nínú ẹgbàá ọ̀rọ̀ kan ó sàlàyé fún òjíṣẹ́ Ọlọ́run ọba pé ntí ìyàwó òun wí ni nínú ẹgbàá ọ̀rọ̀ kan nígbà tí ìyàwó rẹ̀ sọ fún un tán ó ní ó sọ fún mi àyàfi lẹ́yìn ìgbà tí ó rí pé ẹ̀gbin ti wà lára mi ná kó tó ṣẹ̀ṣẹ̀ máa sọ fún mi. nínú ẹgbàá ọ̀rọ̀ yìí tí onítìrà yìí mú wa wọ́n ní falamma ra'ahu ó nígbà tó jíṣẹ́ Ọlọ́run ọba rí kò tí ì sọ nǹkan fún òjíṣẹ́ Ọlọ́run bá sọ fún mi pé barakallahu lakuma fi laylatikuma bígbà tó ti fún òjíṣẹ́ Ọlọ́run ọba ní ìròyìn tó ṣẹlẹ̀ láàrin ọkọ àtaya yẹn òjíṣẹ́ Ọlọ́run ọba ní kí Ọlọ́run ọba kí ó fi àlùbáríkà sí alẹ́ ẹ̀yin méjèèjì yẹn pé oorun tẹ́ ẹ̀sùn lálẹ́ àná yẹn kọ́lọ́run kó fa àlùbáríkà sí. fahtamalat mundu tilka layla wọ́n ní Anas sọ wípé ó ní oyún Abdullah ibn Abi Talha látàlẹ́ ọjọ́ yẹn náà ló ti ní. wọ́n ní walam yakun fil ansari shabun afdal minhu ọmọ tọ́lọ̀ wọn fi rọ́pò fún wọn yìí èyí tó kọ̀ọ̀rẹ́ ń jẹ́ Abdullah yìí Anas sọ wípé kò sí ọ̀dọ́ kan nínú àwọn ọ̀dọ́ Madina tó lọ́lá tó Abdullah náà. walam yamut Abdullah hatta ruziqa ani ashru banin kulluhum hafidha al-Qur'an ó ní Abdullah tá ń wí ó ní òun kò wá fayé sílẹ̀ àyàfi lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá rọ̀ lọ́rọ̀ pẹ̀lú ọmọ mẹ́wàá gbogbo àwọn ọmọ mẹ́wàá yìí gbogbo wọn ni wọ́n ha Qur'an. wọ́n ní ayu thabatin wa ribatati ja'shin tamlikuha hadhihi al-mu'minatu as-sadiqa wọ́n ní irú ọkàn tí ó ní agbára àti sùúrù wo ni arábìnrin olùgbàgbọ́ tòdodo yìí ló ní wa ayyu quwwatin wa sabr àti irú agbára wo àti sùúrù wo innaha tasbiru bal wa turabbi zawjaha ala sabr ó ní ẹ̀rí wípé arábìnrin yìí ó ṣe sùúrù kódà gan ó tún kọ́ ọkọ rẹ̀ bó ni wọ́n ṣe ń ṣe kíni bó ni wọ́n ṣe ṣe sùúrù bi uslubin yunbi'u min fahmin amiqin li hadhihi al-aqida ọ̀nà tó gbà láti fi kọ́ ọkọ rẹ̀ yìí ọ̀nà kan ni tó fi hàn wípé obìnrin náà àgbọ́yé rẹ̀ jinlẹ̀ nípa àdíọ́kàn mùsùlùmí wọ́n ní wàlá ajab ba'da dhalika an takuna min ahli aljanna ó ní obìnrin tó nírú àwọn ìròyìn yìí ó ní kò sí nǹkan àyàlẹ́nu tá a bá gbúrò pé ọmọ aljanna ni. faqad qala anha al-Mustafa wa sallallahu alayhi wa sallam wọ́n ló jíṣẹ́ Muhammad sallam ó sọ nípa arábìnrin nínú ẹgbàá ọ̀rọ̀ kan wípé dakhaltu aljannata fasami'tu hashafatan bayna yaday wọ́n ló jíṣẹ́ Ọlọ́run bá sọ wípé òun wọ aljanna onígbà tó ń wọnú àlìjánà olóhùn wá gbúrò nǹkan kan níwájú òun yípe fa idha birru Maysa bintu Milhan ó ní ìgbà tó ń wò òun ni pé Ummu Sulaim òun ni ẹni tó ń gbúrò rẹ̀ níwájú òun nínú àlìjánà Ummu Sulaim wà nílé ayé wọ́n sì ń gbúrò rẹ̀ lálìjánà. wa kadhalika najidu fi ma'rakati Uhud indama qutila asadullahi wa asadu rasulihi ó ní gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ni láti rí ní ọjọ́ ogun Uhud nígbà tí wọ́n pa asadullah wa asadu rasulihi ìyẹn ni pé Hamza ibn Abdul Muttalib wa muthila bihi nígbà tí wọ́n pa Hamza wọ́n pa kìí sí pé wọ́n pa wọ́n fòkú rẹ̀ lẹ́ẹ̀bẹ́ẹ̀ ni wọ́n gé mú rẹ̀ wọ́n gé tí rẹ̀ wọ́n yọ ojú rẹ̀ wọ́n lakun rẹ̀ wọ́n ní fara'ahu an-nabi sallallahu alayhi wa sallam wa shadda huznuhu alayhi wọ́n nígbà tó ṣe Ọlọ́run bá rí bí wọ́n ṣe ṣe òkú Hamza wọ́n lọ́kàn rẹ̀ bàjẹ́ gidi gan. ja'at ammatuhu Safiyya turidu an tanzura akhaha Hamza wọ́n ní Safiyya tó jẹ́ ọmọ àyà fún Hamza wọ́n ló wá ó fẹ́ lọ wo òkú ọmọ àyà rẹ̀ fa amara rasulullahi sallallahu alayhi wa sallam ibnaha Zubair wọ́n ló ṣe Ọlọ́run bá sọ fún Zubair tó jẹ́ ọmọ fún Safiyya wípé má jẹ́ kó súnmọ́ má jẹ́ orí an yusrifaha wípé kó má jẹ́ kí ìyá rẹ̀ kó rí òkú náà torí pé bí wọ́n ṣe gé òkú náà wẹ́lẹ́wẹ́lẹ́
ó ní la tara ma bi akhiha nítorí kó má bàa rí ìṣesí tí ọmọ ìyá rẹ̀ wà. faqalat walima wọ́n nígbà tí wọ́n sọ fún pé má wò ó ti kú náà má wulẹ̀ wò ó ní nítorí kíni wa qad balaghani annahu qad muthila bihi ìntẹ́ ìfẹ́ kí n rí ìròyìn rẹ̀ ti dé wá bá mi mo ti gbúrò pé wọ́n gé ní gèkúgè ni. ó ní wa dhalika fillah ó ní gbogbo yẹn inú ìsirò ọlọ́run ọba ló wà. ó ní fama ardana bima kana min dhalik ó ní wàláhì àwa la fi yọ́nú sí in tó ṣẹlẹ̀ sí yẹn jùlọ. dhalika la ahtasibanna wala ahzan insha Allah ó ní èmi ó ṣe sùúrù màá sì retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ìyìn sí ní bọkàn jẹ́ pẹ̀lú ògo ọlọ́run. fa atathu fa nadharat ilayhi ó wá sí ibi òkú Hamza ó wo òkú náà fa sallat alayhi ó kírun sí ilá wa da'at lahu ó sàdúwà fún wastarja'at wastaghfarat lahu ó sì fi alámàrí náà ti sọ́dọ̀ ọlọ́run ọba ó sì tọrọ àforíjì fún. wọ́n ní wa hadhihi Mu'adhatu al-Adawiyya wọ́n ní eléyìí arábìnrin tó ń pè ní Mu'adha al-Adawiyya zawjatu Silatu ibn Ushaym ìyàwó ni fún arákùnrin tó ń pè ní Sila as-Sayyidu al-Kabir aṣíwájú èyí tí ó tóbi alladhi mata shahidan qabla shaykhi Ibn Abbas èyí tí ó kú ikú shahidi síwájú kí àfáà rẹ̀ Ibn Abbas kó tó kú. faqad kanat zawjatuhu min al-abidati az-zahidat wọ́n ní ìyàwó Sila yìí èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Mu'adha yìí wọ́n ní ń bẹ nínú àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbádà àti ìrí ayé sá. fa an Thabit al-Bunnani anna Silata ibn Ushaymin kana fi magza lahu wa ma'ahu ibnun lahu faqala lahu ay bunay wọ́n ní arákùnrin yìí ó wà lójú ogun pẹ̀lú ọmọ rẹ̀ ó wá sọ fún ọmọ rẹ̀ wípé ìrẹ́ ọmọ mi taqaddam faqatil hatta ahtasibak wípé tẹ̀síwájú lójú ogun kó máa jà kí n máa wọ̀ nítorí kí èmi lè ṣe sùúrù nípa rẹ̀ ìyẹn ni pé mo fẹ́ kó kúkú ṣẹ̀hídí mo fẹ́ kọ́ lọ́wọ́ fi ọ́ sàdánwò fún yẹn pé kí n ṣàfẹ́kù rẹ̀ kí n wá ṣe sùúrù kí n lè rẹ̀sán sùúrù ìwọ rí ṣàhádà èmi ó ṣe sùúrù. ó ní fahamila faqatal hatta qutil wọ́n ní bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ tẹ̀síwájú lójú ogun ó ń ja àwọn aláìgbàgbọ́ lógun títí wọ́n fi pa ọmọ náà rahimahullahu thumma taqaddama Sila lẹ́yìn ìgbà tí wọ́n pa ọmọ tán bàbá rẹ̀ náà tẹ̀síwájú lójú ogun náà hatta qutil títí wọ́n fi pa bàbá náà. wọ́n ní fashtama an-nisa nígbà tí wọ́n pọkọ tí wọ́n pa ọmọ wọ́n làwọn obìnrin wá péjú sọ́dọ̀ ìyàwó ṣe mọ̀ pé tó kù bá kú ẹ̀rí tí ìròyìn ikú ẹnìkan bá dé bá àwọn èèyàn pàápàá jùlọ àwa Yorùbá àwọn obìnrin ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n ń lọ ilé olókù tó wá jẹ́ sí pé bíbí ní ilé olókù tẹ́ bá pàdé wọn níbi junction enja kíhùn ẹ̀rí tí wọ́n ń tàtàkùrọ̀sọ wọn ni wọ́n ń tàtàkùrọ̀sọ wọn ń ṣàwàdà wọn rẹ́rìn tó bá ti dé bíbí ilé kẹta ń bẹ̀ wọ́n kàn bẹ̀rẹ̀ sí máa yíra mọ́lẹ̀ ni wọ́n ti súnmọ́ ilé olókù nù wọ́n á máa bẹ̀ wọ́n máa rẹ̀ wọ́n ní dákẹ́. àwọn tẹ́ pàdé lọ́nà ẹ pàdé wọn lọ́nà fa ẹni tó bá pàdé wọn lọ́nà ní àwọn ọmọ òkè sí kìí ṣẹni tá a rí ni ó ṣe máa sunkún bọ̀ láti ilé tí ikú náà bá kọ́ la ìyá kan sunkún òkú kan ẹni tó kú mọ̀ mọ́ ẹni tí ń sunkún yìí mọ̀ mọ́ ìyá yìí sunkún ó sunkún láti ó tó láti bí ẹnjà kíyàn ló ti ń yíra mọ́lẹ̀ tí wọ́n ti ń rẹ̀ tí wọ́n ti gbé wálé yìí ń sunkún ó sọ ẹkún tá à ń wí nígbà tó sunkún tó dákẹ́ tí ilẹ̀ ẹ̀rọ̀ tán ń sọ lẹ́yìn pé àtúnkù ikú rẹ̀ lọ́nà ọ̀run yẹn ni pé tẹ́mi bá lè padà síra kó tún kú kí wá ní ìtumọ̀ ẹkún kí ni ìtumọ̀ ẹkún ẹkún kò ní ìtumọ̀. wọ́n nígbà tárábìnrin yìí irú àwọn ẹni wọ́n ń pọ́níṣì ẹni tó kúkú fún pé ó ti sun ẹ̀mí ti fẹ́ bọ́ àsìkò kú rẹ̀ òkè tí ìtò ló fà tóun náà fi ṣẹ́kù láyé ìwọ wa dé lẹ́yìn ọ̀sẹ̀ kan ìwọ ó tún wá rí níwù ìbànújẹ́ náà ẹ̀sìn Islam kọ́ ká máa rí níwù ìbànújẹ́ ìní ká máa ṣe ọdún kan bàbá ọdún kejì tí bàbá kú ní 40 days bàbá 40 days màmá ọdún kẹta tí màmá kú ní ọdún kẹrin tí màmá kú ní ìwọ̀n àníkẹ́ni. wọ́n nígbà táwọn obìnrin tí wọ́n á pé sọ́dọ̀ rẹ̀ wọ́n pọkọ wọ́n pọ̀ ọmọ wọ́n ní arábìnrin Mu'adha nígbà tó di táwọn obìnrin dé wọ́n tó bẹ̀rẹ̀ sí máa sunkún wá sọ fún wa pé wọ́n ní faqalat marhaban ó ní mo kí yín káàbọ̀ pẹ̀lú májẹ̀mú in kuntunna ji'tunna lituhanni'nani tó bá jẹ́ sí pé nǹkan tó gbé yín wá náà ni pé ẹ fẹ́ wá congratulate mi pé mo kú oríire
ó ní ẹ káàbọ̀ ńgbà náà fa marhaban mo kú oríire pé ọkọ mi ń bẹ nú àwọn tó jẹ́ sí pé wọn ò ní wulẹ̀ ṣe sí ìrò fún wọn ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama wọn ò ní kó máa lọ ní àlìjánná ni mo kú oríire wípé ọmọ mi ń bẹ nú àwọn tó jẹ́ sí pé wọn ò ní wulẹ̀ ṣe sí ìrò fún wọn tó bá ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama wọn ò ní kó máa lọ ní àlìjánná ni tó bá jẹ́ sí pé wá kí mi kú oríire yẹn ni ó ní mo kí yín káàbọ̀ ṣùgbọ́n wa in kuntunna li ghayri dhalik tó bá jẹ́ sí pé nǹkan mi ló gbé yín wá tó yàtọ̀ sí yín farji'na ẹ má wulẹ̀ bàsìkò jẹ́ ẹ má wulẹ̀ jókòó ẹ padà kẹ́ máa lọ ẹlẹ́yìn ni ẹni tí wọ́n pọkọ rẹ̀ lójú ogun wọ́n pọ ọmọ rẹ̀ lójú ogun ṣùgbọ́n ikú táwọn tọkọ àtọmọ kú yẹn ó kà kún oríire nítorí pé ikú dáadáa ni ó ní fala tulattim wala tashuqqul juyub ó ní kì í ṣe ẹni tí yóò máa gbára rẹ̀ lójú tí yóò máa fa aṣọ yamára rẹ̀ lára wala tajza kò ní banújẹ́ ní ìbànújẹ́ tí ìtayà làwà nínú rẹ̀ wala tanuh kò ní máa pariwo kó máa sunkún innama tafrahu listishhadi zawjiha wa waladiha bal inú rẹ̀ ń dùn wípé ọkọ òun àtọmọ òun wọ́n rí shahada ya lahunna min nisa'in bimithlihinna tasmu al-ummatu wa ya'lu sha'nuha ó ní wípé àwọn obìnrin wọ̀nyí àwọn ohun alfahari ni wọ́n pẹ̀lú àpèjúwe irú wọn òun náà ni al-umma yìí ni yóò fi ga tí al-amari al-umma náà tí ó sì fi ga. walamma mata Abdullah ibn al-Faraj lam tu'lim zawjatuhu ikhwatuhu bimawtihi wọn arákùnrin kan tí ó ń jẹ́ Abdullah ibn Faraj wọ́n nígbà tó kú ìyàwó rẹ̀ sọ fáwọn èèyàn rẹ̀ kó ti kú wa hum julusun bil babi yantadhiruna ad-dukhula alayhi fi 'illatihi ó wà lórí ààrẹ ni àwọn èèyàn rẹ̀ àwọn fámìlì rẹ̀ kan wọ́n wá kí wọ́n wà lẹ́nu ọ̀nà ń ta wọ́n retí kí wọ́n yọ̀ǹda fáwọn káwọn wọlé ẹni tí wọ́n sì wá kí ó ti di òkú nínú ilé ìyàwó rẹ̀ sì mọ̀ pé àwọn èèyàn rẹ̀ ń bẹ ń ta tí wọ́n ń dúró de pé kí wọ́n yọ̀ǹda fáwọn káwọn wá béèrè pé bó lára rẹ̀ ṣe wọ́n ní kí ni ìyàwó yìí ṣe wọ́n ní faghasalathu wa kaffanathu fi kisa'in kana lahu wọ́n ní ìyàwó náà ó wẹ̀ ọkọ náà ó wẹ̀ níwẹ̀ janaza ó sì wọ likafani fún thumma akhadhat فرد باب من أبواب بيته فجعلته فوقه وشدته بشريط wọ́n ní ó wá bí igi ilẹ̀kùn kan ó gbére lórí ó wá fi okùn dé ثم قالت لإخوته lẹ́yìn náà ó wá ṣílẹ̀kùn wá sọ fáwọn ọmọ ìyá rẹ̀ wípé قد مات وقد فرغت من جهازه wípé ọmọ ìyá yín ti kú èmi sì ti parí iṣẹ́ lórí ṣíṣe àmójútó rẹ̀ yẹn ni pé mo ti wọlé kẹfà ní fún kẹkàn lọ kírun sí ra lóko wọ́n ní fadakhalu wọ́n wọlé fahtamaluhu ila qabrihi wọ́n sì gbé lọ sórí orí tẹ̀rẹ̀ wa aghlaqatil baba khalfahu nígbà tí wọ́n jáde ó sì tilẹ̀kùn wọ́n ní innahu al-imanu ar-rasikh wọ́n ní eléyìí kìí ṣe nǹkan bí kìí ṣe ìmánì tó ní agbára wal qalbu thabit àti ọkàn tó dúró ṣinṣin fi awqati shada'id lásìkò ìfúnpinpin àsìkò tí èèyàn máa ọlọ́run ọba máa fi àdánwò a máa fi dán ìmánì wò bóyá èèyàn ó pè nǹkan mi tó yàtọ̀ pé tọ́ nígbà tí tó yẹ pé ọlọ́run náà ni wọ́n ní máa ń dán yàn wò tó wá fàdánwò tó lágbára tó báyìí kàn wá yóò wá wá ẹ̀rọ rẹ̀ lọ́bọ̀mí ìjọ tọ́rọ èèyàn bá fi lè dà bẹ́ẹ̀ kọ́lọ̀ kó sọ wá ilé ìfà tí wọ́n fi máa ń sọ pé àdánwò tí ó ba ìmánì kọ́lọ̀ kó máa fi kàn wá ẹlòmíì tàdánwò bá dé ẹrù pé kò ṣe Islam rí ni tàdánwò bá dé yóò gbàgbé ọlọ́run completely yóò ti gbàgbé pé ọlọ́run ọba ni òun ló ní àdánwò ọlọ́run ọba nìkan náà ni ó sì lè mú ìṣípayá àdánwò náà wá ó ní wasa'atil mihani wa dik àti àwọn àsìkò tí àdánwò tó lágbára àti ìfòpin bá dé wa ala hadha an-nahji wal minwal tasiru al-mu'minati as-sadiqa ó ní lórí ọ̀nà yìí àti ìròyìn yìí òun náà ni olùgbàgbọ́bìnrin òdodo ló ti ń rìn hadha wallahu a'lam eléyìí ni nǹkan tí a lè kọ́ ọlọ́run ọba ló fi má jùlọ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim bi qalami amatullahi alfaqiratu ila afwi ẹni tó kọ tírà náà ni ẹrúbìnrin ẹrú ọlọ́run ẹni tí ó ní bùkátà sí àmójúkúrò ọlọ́run tí orúkọ rẹ̀ ń jẹ́ nawal bintu abdillah nawal ọmọ abdillah kí ọlọ́run bá kó san lẹ́san rẹ̀ eléyìí ni ìparí tírà sifatul mu'mina
as-sadiqa ìròyìn àwọn ìròyìn olùgbàgbọ́ tòdodo olùgbàgbọ́bìnrin ti òdodo ìní akàtàn yìí kí Ọlọ́run bá kí ó jẹ́ kí ó wúlò fún wa kí ó jẹ́ kí ó ṣe wá láǹfààní àwọn ohun tí a kọ́ nínú rẹ̀ kí Ọlọ́run bá kí ó jẹ́ ká lè fi ṣiṣẹ́ sí wallahu ta'ala alam. naam tí ìbéèrè bá wà náà. nínú àlàyé ló jẹ́ pé a pé ìmọ̀ sunkún nínú òkú pé kò dáa. naam. ká máa ṣe ìmáàlì. naam. sọ kí Ọlọ́run kó jẹ́ kí o bá sí aláyà kan. àmín. ṣé tó bá já sí pé irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ fún yẹn séèyàn wá lè sọ fáwọn ẹbí yẹn pé ká má sunkún àrè ṣé wọn ní fẹ́ sí yẹn wò. ẹkún sunsun ó pín sọ́nà méjì òjíṣẹ́ ńlá Muhammad sallam nígbàtí ọmọ Fatima radiyallahu ta'ala anha wa ardaha tó wà nínú ìnira ó ń pọ̀ kakú lọ́wọ́ ó ránṣẹ́ sí òjíṣẹ́ Ọlọ́run Ọba ní ẹ lọ sọ fún pé kó ṣe sùúrù kí ó sì retí ẹ̀san Ọlọ́run àbí ìgbà tó òjíṣẹ́ Ọlọ́run Ọba ti mọ̀ pé ọmọ náà ò ṣe kíni ọmọ náà ò dákẹ́ ó tún ránṣẹ́ sí òjíṣẹ́ Ọlọ́run Ọba pé àní ẹ sọ fún pé mo ní kó dákun kó wá náà ni wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run Ọba ní ẹ lọ sọ fún pé kó ṣe sùúrù wọ́n tún ránṣẹ́ sí òjíṣẹ́ Ọlọ́run Ọba lẹ́kẹ̀ẹ́ta gbà tó òjíṣẹ́ Ọlọ́run Ọba débẹ̀ òjíṣẹ́ Ọlọ́run Ọba gba ọmọ náà wọ́n ní ṣe mọ̀ pé tẹ́mi bá fẹ́ jáde lára kìí ṣe ìnira kékeré wọ́n ní nígbà tí ẹ̀mí ń fẹ́ jáde lára ọmọ náà ìnira tí ọmọ náà wà nínú ẹ̀ nígbà ìṣesí tó ọmọ náà wà nínú ẹ̀ nígbà tó òjíṣẹ́ Ọlọ́run Ọba rí òjíṣẹ́ Ọlọ́run Ọba bẹ̀rẹ̀ sí da omi lójú wọ́n ní ọ̀kan nínú àwọn sàbí sọ fún òjíṣẹ́ Ọlọ́run Ọba pé hatta anta ya Rasulallah sáti wọ́n náà rí òjíṣẹ́ Ọlọ́run ó ń sunkún nítorí pé ọmọ ń kú òjíṣẹ́ Ọlọ́run Ọba sọ fún wípé kìí ṣe wípé dájúdájú ojú wa yóò da omi ṣùgbọ́n ẹnu wa kò ní wí nǹkan tí ó bí Ọlọ́run Ọba nínú kò sí láìfi nínú pé èèyàn ṣàfẹ́kù ẹnìkan ó dùn èèyàn sunkún sẹ́yìnsìn àmọ́ nǹkan tí ó máa ń accompany ẹkún yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà òun ni ṣẹ̀rí àṣẹ ní kíni ṣẹ̀rí àṣẹ ní èèwọ̀ bí kéèyàn máa gbére èèyàn sánlẹ̀ bí kéèyàn sáré jáde kó máa sáré tẹ̀lé kó máa sàṣọ kankan lára sẹ́yìnsìn nítorí pàdán òde bí kéèyàn máa fa aṣọ ya mára èèyàn bí kéèyàn máa sọ pé ó sì wá jẹ́ pé mi lélẹ́yìí tọ́ sí ṣe mọ̀ pé gbogbo yẹn ti di pé èèyàn ń question authority Ọlọ́run ṣùgbọ́n pé kéèyàn sunkún láì jẹ́ sí pé èèyàn ń wí àwọn nǹkan tí yóò bí Ọlọ́run Ọba nínú àbáwọn nǹkan tí ò yẹ wípé torí pé nìkan kú ní ìsìnkú kó wá dàbí pé òpin ilé ayé ti dénú bíbá jẹ́ sí pé òun lọ́lọ́run bí ìpọ́lọ́run ló kú sẹ́yìnsìn sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ṣẹ̀rí àṣekínni ní ṣẹ̀rí àkọ́ fún wa ṣùgbọ́n mujarradu ẹkún sunsun pé omi ń dà lójú èèyàn nítorí ẹ̀dùn ọkàn pé èèyàn ṣàfẹ́kù olùfẹ́ kan ọmọ ni ẹbí ni ará ni ọkọ ni aya ni òbí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí kò sí láìfi nínú rẹ̀ nínú ṣẹ̀ríà wallahu a'lam. Alaikum salaam. ọjà stars irú àlàyé ò lè yán lé àbí báwo ni wọ́n ṣe lè ṣe àlàyé tí ó fi yé àwọn níbi pé inú ìgbàgbọ́ sọ lẹ́kan pé Islam kọ̀ ká máa ṣe ayẹyẹ nǹkan ìbànújẹ́ nípa láǹṣe 40 days là ń ṣe 1 year nǹkan kan irú àlàyé wo lèyàn lè ṣe lẹ́kùnrẹ́rẹ́ pé ara àwọn kan tó fẹ́ ṣe kí àwọn afẹ́ ṣàlàyé fún wọn irú àlàyé wà báwo lèyàn ṣe lè convince wọn láti lè mọ ìjẹ́ pé nǹkan bẹ́ẹ̀. naam tí táwọn èèyàn bá jẹ́ mùsùlùmí ká jẹ́ kó yé wọn wípé mùsùlùmí ìsẹ̀mí rẹ̀ láti gbà tá a ti bí látijọ́ tó ti délé ayé títí ó fi wọ sàárè ẹ̀sìn Ìsìlámù ti ṣètò sẹ̀mí rẹ̀ ẹ̀sìn Ìsìlámù ti ṣètò láti gbà tá a ti délé ayé wọ́n ní kí wọ́n pèrún sí wa létí kí wọ́n gbé ìkámà nítorí kí ṣẹ̀tánù kan tó máa ń ní àwọn ọmọ kéékèèké lára kó má bàa ní wa lára wọ́n ní kí wọ́n sọ wá lóko dáadáa wọ́n ní kí wọ́n pẹ̀ràn súnà fún wa wọ́n ní kí wọ́n fẹ̀sìn mọ̀ wá àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn ìgbà tí tá a bá dàgbà bá ṣe máa ṣẹ̀ṣẹ̀ míì wọ́n ní kí wọ́n kọ́ wa
bó la ṣe jẹ bó la ṣe mu bó la ṣe rà bó la ṣe tà bó la ṣe fẹ́ bó la ṣe kọ̀ títí tá a fi kú tá a bá kú tán bó la sòkú. Tayyib tó bá jẹ́ pé mùsùlùmí bá ní wá mùsùlùmí òdodo ẹ jẹ́ ká padà lọ sínú ẹ̀sìn ká wo bó lẹ̀ ṣe ní ká ṣe fún kú. sáwọn nǹkan tá à ń ṣe fáwọn òkú yìí ebi máa ń sọ gbogbo wa pé àwọn òkú yìí àbòsí là ń ṣe fún wa. kí ló fà tó fi jẹ́ sí pé àbòsí là ń ṣe fún wa tá a bá ti ṣàdúrà ọdún kan lónìí tó ṣàdúrà fún ọmọ ó dìgbò ó dẹ̀yìn ọdún mi àbòsí la ṣe fún wọn. ọmọ òbí kú ó fa àwọn ọmọ ẹlẹ̀ sáyé àwọn ọmọ náà wọn ò dìmú ẹ̀ fìtì láti ṣàdúrà fún bàbá wọn ní gbogbo wákàtí àyàfi ẹ̀kan lọ́dún. wọ́n ṣàbòsí fún bàbá náà wọ́n ṣàbòsí fún màmá náà tó bá jẹ́ ọkọ ni ó ṣàbòsí fún ìyàwó náà tó bá jẹ́ ìyàwó ni ó ṣàbòsí fọ́kọ náà. ó yẹ kó máa òkú tó wà nínú sàárì àmọ́nù ṣèṣì tó wà àdúrà wa bí oúnjẹ rẹ̀ ni bí ìgbà tó jẹ́ sí pé à ń fún olóúnjẹ lẹ́ẹ̀kan lọ́dún náà. gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kí á jẹ́ kí ó ṣe kíni ká jẹ́ kó yé wọn wípé kì í ṣe kò sí nínú ẹ̀sìn wa igbe ká sọ̀spẹ́ndì ṣíṣàdúrà fókù di ọ̀dọ̀ọdún. òkú yìí ó yẹ ká máa ṣe kíni ká máa ṣàdúrà fún lóòrèkóòrè ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́. bákan náà tá a bá fẹ́ gbé sórí òṣùwọ̀n làákàyè kan kò bá làákàyè mu sóyẹ́nsìn ó yẹ kí yàtọ̀ wà láàrin ìgbà tí ẹ̀rí pé tá a bá bímọ àsìkò tó ọmọ yẹn ń sunkún ọmọ gbogbo ọmọ ló máa ń sunkún wáyé lásìkò táwọn tí wọ́n rọ kiri ká rẹ̀ táwọn rẹ́rìn tí wọ́n dùn pé ó ti délé ayé. ṣùgbọ́n lásìkò tá a bá kú àmọ́ òkú wo ló rẹ́rìn lọ ọ̀run òkú wo ló sunkún lọ àmọ́. ìlú fata àwọn olùmọ́fin ní níjọ́ tí wọ́n bí ọ ìwọ ń sunkún pé tọ́ ó ti délé ayé yìí ná àwọn èèyàn sì ń dunnú pé Ọlọ́run fi ọ́ tọrẹ fáwọn. torí náà wàá jẹ́ kí lílọ rẹ kó jẹ́ òdì kejì bẹ́ẹ̀ bó o ṣe sunkún wáyé o jẹ́ni tí yóò rẹ́rìn lọ lásìkò táwọn èèyàn ń sunkún pé o ti lọ. má jẹ́ni tí ó jẹ́ sí pé lásìkò táwọn èèyàn ń sunkún pé o ti lọ ìwọ náà ń sunkún pé tọ́ mo ti wá dé bá ní tí mo ṣe láyé. torí pé oríṣìí méjì náà ni ọ̀kan tí ó máa sọ pé qaddimuni àníbà sọ́sọ́ mi tó kù bá kú ẹ má lọ lára ẹ tètè gbé lọ tó bá jẹ́ sí pé o iṣẹ́ dáadáa ló ṣe ẹ tètè gbé lọ bá iṣẹ́ tó ṣe iṣẹ́ dáadáa tó bá jẹ́ sí pé aburú náà ni ẹ tètè gbé aburú kò láàrin ara yín. kò bá làákà ẹ̀mú lásìkò ta kó má sí yàtọ̀ láàrin bá a ṣe sòkú àti bá a ṣe ṣe kíni bá a ṣe kó ma abímọ à ń dunnú òkúkú àtúndùnnú à ń dunnú kó kú nìyẹn lórí òṣùwọ̀n làákà ẹ̀. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tí Ọlọ́run bá ní kó yé torí pé àṣà a máa bo ìmàgán mọ́lẹ̀ ẹ̀rẹ̀ ẹlòmíì láwùjọ kì í ṣe pé kó mà ẹ̀dá àwùjọ mi ẹ̀rẹ̀ ẹlòmíì tí ń bá wọn ṣe nǹkan àwọn pé síbí lágbájá lè sóhun wàá mà ní ìwà rí pé ẹ̀yin mọ̀ pé ó mọ̀ òun náà sì mà ṣùgbọ́n àṣà àwùjọ yẹn ti ṣe kíni ó ti borí ìntòmà. so ẹni tọ́lọ́run bá ní kó yé tọ́lọ́run bá fi hàn ṣe kó ń gẹ dáadáa tí yẹn bá ṣàlàyé fún yóò yé ṣùgbọ́n lórí òṣùwọ̀n àlàákà ìgàn kò bá mu wípé ká máa ṣe àjọ̀dún pé òkú kú sínú wa ń dùn ní àbíbò so kí Ọlọ́run bá kí ó jogún àgbọ́yé ẹ̀sìn tí ó péye fún wa. Naam. Wa alaikum salaam wa rahmatullah. ẹni tó jẹ́ mùsùlùmí tó láwọn òbí tí wọ́n kì í ṣe mùsùlùmí àbáwọn fámílì tí wọ́n kì í ṣe mùsùlùmí naam haramu ni ká ṣàdúà fún wọn ká ṣàdúà fún ẹni tó lóbi ẹni tó ní òbí kèfèrí sọyẹnsìn òun gba Islam Ọlọ́run ní káwọn òbí rẹ̀ ríran rí Islam síro tóbi rẹ̀ bá kú sí yóò ṣàdúà fún sí yóò sọ fọ́lọ́run pé Ọlọ́run bàbá mi bá ń dáríjìn haramu ni torí pé kí ni kọ́lọ́run dáríjìn rárá rẹ̀
bí ẹni tí ń sọ pé kọ́lọ́run dáríjì kèfèrí tó jẹ́ sí pé kò gba Ọlọ́run ọba gbọ́, kò sí Islam tó fi kú, tó wá kú tẹ́tà sọ pé kọ́lọ́run dáríjì. Kò sí yàtọ̀ láàrin irú ẹni bẹ́ẹ̀ àtẹni tí ó ti kú tá a ti kọ̀nfàmù pé òkú lélẹ̀ tó tún wá ní ẹja fún ní Panadol bóyá yóò dìde. Bí Panadol bí ò ṣe lè ṣe òkú láǹfààní sẹ́yìnsìn, bẹ́ẹ̀ náà ni istighfaru pé bá ń dáríjì kò lè ṣe kèfèrí láǹfààní mọ́ nígbà tó ti lọ. Lásìkò tó wà láyé láàmú bẹ́ẹ̀ lọ́run pé kọ́lọ́run kó jẹ́ kóun náà rí malẹ̀, ṣùgbọ́n tó bá fi lè mú lọ haramu ni ká ṣe gẹ́ni, haramu ni ká ṣàdúrà fún wọn, haramu ni ká ṣàdúrà fún wọn, rọ́gbọ́n dá sí, haramu ni ká ṣàdúrà fún wọn. Wallahu ta'ala alam. Wa alaikum salam. Ìbéèrè mi parapẹ́ ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ ǹjẹ́ tó bá ti fẹ́ rò bí bẹ́ẹ̀ tí ó fi ayé lẹ̀lẹ̀ sí àwọn dúkìá sáwọn ọmọ lẹ́kọ̀ọ́ sí. Naam, mùsùlùmí ò lè jogún kèfèrí gẹ́gẹ́ bó ṣe jẹ́ sí pé kèfèrí ò lè jogún mùsùlùmí. Tó bá jẹ́ kèfèrí tí ọmọ rẹ̀ bá gba Islam àbí tí lápèjúwe òbí mùsùlùmí ó sì ní dúkìá, ọmọ sì gba bòmí lọ́ntiẹ̀, tí bàbá yẹn bá kú ọmọ yẹn kò ní nínú ogún bàbá náà. Ọmọ òun ni mùsùlùmí, òbí kèfèrí ni kò ṣe Islam, tóbi náà bá kú ọmọ kò lẹ́tọ̀ọ́ nínú kíni nínú dúkìá tóbi rẹ̀ ṣe kiri tóbi rẹ̀ filẹ̀. Eléyìí ni ìdájọ́ ẹ̀sìn Islam, eléyìí ni ìdájọ́ ẹ̀sìn Islam. Wallahu ta'ala alam. Ṣùgbọ́n irú òbí náà bóyá ó ti mọ ọmọ náà láwọn kankan nígbà tó wà láyé, kò sí láì fi kódà bí kì í ṣe òbí èèyàn, kò sí láì fi nínú kí mùsùlùmí kó bùn kèfèrí nìkan àbí kí kèfèrí kó ṣe kíni kó bùn mùsùlùmí nìkan. So nǹkan tí ó bá ti jẹ́ tiẹ̀ síwájú kí bàbá náà tó kú, ìyẹn kò ní wo gba ìdájọ́ ogún. Ṣùgbọ́n nǹkan tí a fún tá a pín gẹ́gẹ́ bí ogún lẹ́yìn ìgbà tí bàbá náà kú kò tọ́ sí irú ọmọ bẹ́ẹ̀, kò tọ́ sí irú ọmọ bẹ́ẹ̀. So ọmọ tó bá jẹ́ mùsùlùmí tí àgbọ́yé ẹ̀sìn wà fún, tí wọ́n bá pè é sí pé tọ̀ ogún bàbá rẹ̀ ní ta pín ní yóò ní ẹ pín pọ̀ mọ́ ti yín, mùsùlùmí lèmi. Naam, wallahu alam. Wallahu alam. Alaikum salam. Ẹjọ́ ṣe nígbà tó tí wọ́n bá ti pín ogún yẹn, tó bá fẹ́ pín ogún yẹn, tọ́mọ yẹn bá wá ní òkè fún àwọn òbí mi tí wọ́n kì í ṣe mùsùlùmí pé wọ́n á pín mógún bọ̀, ó lè sọ pé bíi wọ́n bá wọn fi nǹkan báyìí fún àwọn nǹkan fi ṣe nǹkan báyìí fáwọn òbí òun lẹ́yìn ìgbà tán bá máa lẹ́yìn ìgbà yẹn kán wá ẹ̀ṣẹ̀ pín ogún, ó wà dàbí bíi wọ̀síyà. Ṣé sọmọ tó jẹ́ mùsùlùmí nìyẹn? Tó jẹ́ mùsùlùmí. Ipe tí bàbá ò bá lè jogún àbí tí ìyá ò bá lè jogún ẹ̀, ó lè fẹ́ kókè òun fẹ́ kán bá òun ṣe kó bá òun fún bàbá òun ní ìjọba. ìyẹn ni pé tí máa ń ronú pé òun ṣáájú wọn kú nìyẹn, ó lè ṣe bẹ́ẹ̀ sẹ́yìnsìn, kò sí láì fi and why not kó jẹ́ sí pé kó ṣe nǹkan yẹn látòjú ayé rẹ̀, kó ṣe nǹkan yẹn fáwọn òbí. Bákan náà ó lè ṣe wọ̀síyà yìí pé tóun bá kú bàbá òun àti mọ̀mọ́ òun kó fún wọn ní 50 million, but ó gbọ́dọ̀ jẹ́ sí pé dúkìá rẹ̀ ó tó 300 million náà, torí pé èèyàn gbọ́dọ̀ ṣe wọ̀síyà tayọ 1/3 of the total estate. So kò sí láì fi èèyàn lè ṣe wọ̀síyà fún ẹni tí kìí ṣe kíni, ẹni tí kìí ṣe mùsùlùmí, kò sí láì fi nínú bẹ́ẹ̀ náà. Àwọn stars ló rò bẹ́ẹ̀ ṣé tí àwọn fámìlì bá wọn pé ìgbà táwọn ti pín àgbẹ̀gbà wọn ní kó títí olúwa rẹ̀ ṣé èèyàn lè fi ṣe ìyẹn fúnra rẹ̀ yẹn kéèyàn fún ẹlòmíì bẹ́ẹ̀ tí kìí ṣe bí. ẹnìyẹn ò ní nǹkan kan láti fi ṣe, kó fílẹ̀ kó jẹrà síbẹ̀, kó fílẹ̀ kó jẹrà síbẹ̀, kò ní nǹkan kan láti fi ṣe pẹ̀lú dúkìá yẹn, pé bóyá kó bún yàn kan àbí kíní kan, kìí ṣe tiẹ̀ sóyẹ́nsìn, kìí ṣe tiẹ̀. Ẹ̀sìn Islam wà strict lórí àwọn nǹkan wọ̀nyí, torí pé òjíṣẹ́ náà sọ pé la yarithu al-muslim al-kafir, ilé ẹgbàá wa kan wala yarithu al-kafir al-muslim, mùsùlùmí ò lè jogún kèfèrí, gẹ́gẹ́ bí kèfèrí ò lè ṣe kíni, kò lè jogún mùsùlùmí, kèfèrí ò lè jogún ara wọn. Naam.
Wa alaikum salaam. Naam. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ó ní ẹni tó bá fẹ́ jókòó kírun bóyá kò lè dúró. Ṣé ó ní particular posture téèyàn gbọ́dọ̀ wà àbí kò ní? Bá jẹ́ ní ẹjẹ́ bá wa ṣàlàyé. Naam, ẹni tí ó bá ní uzur ó wà nínú ìṣesí ilẹ̀ lórí kan tí ò ní jẹ́ kó lè dúró kírun. Irú ẹni bẹ́ẹ̀ yóò jókòó lórí irú ìjókòó ẹni tó wà lórí àtàhíyá sẹ́yìnsìn ìjókòó ẹni tó dìde látorí sujud tí ó wà ní ìṣesí ẹni tó fẹ́ ṣe bí àtàhíyá ìjókòó tí ó jókòó nìyẹn tí condition rẹ̀ bá ṣe kíni tó bá permit bẹ́ẹ̀ so ìjókòó tó fara pẹ́ jókòó ìrun ìníjókòó tí ó ṣe kíni ìníjókòó tí ó ṣe tí condition rẹ̀ ò bá permit bẹ́ẹ̀ ó lè jókòó bí mo ṣe jókòó yìí bóyá condition rẹ̀ ò permit kó jókòó kó lọ ẹsẹ̀ kó jókòó lórí orúnkún ẹ̀ ó lè jókòó lórí irú àga báyìí sọyẹ́nsìn ó dẹ̀ lè jókòó ní nílẹ̀ẹ́lẹ̀ ní irú ìjókòó tó bá rọrùn fún ní irú ìjókòó tí ó bá ṣe kíni tó bá rọrùn fún ṣùgbọ́n ìjókòó tí ó fi bẹ̀rẹ̀ náà ni ìjókòó ẹni tí tó jọ ti ìṣesí ẹni tí ń kírun wallahu ta'ala alam ọlọ́ọ̀bá ló fi mọ̀ jùlọ tí kò bá sí ìbéèrè mímọ̀ bí idhnillahi tabaraka wa ta'ala a ó fi ìjókòó náà ti báyìí gbogbo ohun tí a wí tó ṣe déédéé ìrọ̀ngbọ̀rọ̀ àti sunnah Muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́ọ̀bá kí ó san alẹ́ san wíwí àti gbígbọ́ ètò kù díẹ̀ káàtó kí ọlọ́ọ̀bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa hadha subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullah